Kawuka fakibili. Kileleyi. Alhamdulillah. Sallallahu sallam ala rasulillah Muhammad ibn Abdillah wa ala alihi wa sahbihi wa wala wa ba'd. Ọ̀rọ̀ àwọn àfáà Zumura yìí kò tẹ̀ wá fẹ́ yéèyàn mọ́ rárá. Kódà kálá kó ṣàánú wa ni o. Tó bá ń sọ pé ń tún wọn ṣe. So àwọn tẹ́ pé ìfẹ́ Zumura ni wá àbí ìfẹ́ nǹkan kò ní jẹ́ kó lè tẹ́tí gbọ́ àtúnṣe tó ń ṣe. Wọ́n takò wọn náà máa tí wọ́n máa sọ. So kí ni ta fẹ́ gbà ń bi obìnrin tó kó sọ́rí tó fi ń jáná sí yìí? Kí ta fẹ́ gbà ń bi eléyìí báyìí? Ṣé wọ́n fi lè tún sọ pé ṣé wọ́n fi polówó ara rẹ̀ ńsìn pé níta yóò ṣe rí àbí kí ni wọ́n fi lè ṣe? Torí ó sì ò lè sọ fún wa pé obìnrin ló yẹ kó gbé síwájú mẹ́rin wọn ló fi ń jáná sí. Ṣé àkóso ọmọ kí ọkùnrin mọ́ tó mọ ọkùnrin wà ní kàmọ́? So àǹfààní làwọn obìnrin lè fẹ́ ṣe ńsìn. Wàá pàtẹ obìnrin síta. Ṣé bí Islam ṣe kọ́ wa nìyẹn? Ẹ̀sìn tó ń ṣẹ̀sìn Islam tẹ́ pé à ń condemn pé kò ń ṣẹ̀sìn pé kò ń ṣẹ̀sìn ògidì ẹ̀sìn àwọn táwọn kan ṣe lè tán pé Christianity gan inú Bíbélì wọn gan bá ń pè wọ́n sọ pé ní má jẹ́ kí obìnrin máa sọ̀rọ̀ nínú ilé ìjọsìn nítorí pé àpapọ̀ kò fi fún wọn láti sọ̀rọ̀ ṣùgbọ́n kí wọ́n wà lábẹ́ ìtẹríba bẹ́ẹ̀ ni Olúwa wí tí wọ́n bá ti fẹ́ kóhun kí wọ́n mọ béèrè lọ́wọ́ kan torí pé kò tọ́ fóbìnrin láti sọ̀rọ̀ nínú ilé ìjọsìn. Inú ẹsẹ̀ mi ó sọ pé ní ṣùgbọ́n kí obìnrin kó wà ní abẹ́ ìtẹríba a kò sì fi fún wọn láti máa gbọ́ sókè nílé ìjọsìn àbí ṣùgbọ́n kan múra so ṣùgbọ́n kan wà ní abẹ́ ìtẹríba. So ẹ̀sìn yẹn nìyẹn o táà ń sọ pé kò ń ṣẹ̀sìn o táà ń sọ pé àmúlùmọ́là ni o èyí tó wá jẹ́ Islam lòun ní ṣòun ní ìwà gbàdàkúgbà. Ǹjọ́ àwọn bí lọ sí dáwà tó lọ bá àwọn sọ̀rọ̀ tó wá kóbìnrin lọ páwọn ní kọ́ tẹ̀lé òun káwọn bóun nígbà tí ànábì tí ó bá Musailima al-Kadhdhab nígbà tí ó bá sọ̀rọ̀ èyí tó pè ànábì tó wá sọ́dọ̀ ànábì tánábì jáde tó fẹ́ bá sọ̀rọ̀ kí ànábì sọ ànábì mú Thabit dání ànábì ní wa hadha Thabit ibn Qais yujibuka anni ànábì mú bí jarid bí epo ewé dàbídùn epo igi dàbídùn tó ti gbẹ tí ó ṣàǹfààní kankan ànábì ní tó bá sọ pé kí n fún ẹ ní in tó bẹ lọ́wọ́ mi eléyìí kódà mi ní fún ọ níbi tí ó wà lọ́wọ́ mi gan pàtàkì kò ṣeé fún yàn tó bá tún wá ní kí n fún ọ mi ní fún ọ níbi tó yẹyẹ dé níbi tó láti lè fi irọ́ rẹ àti àìpàtàkì rẹ àti orí àánú tó ń bẹ láti fi hàn pé o wọ́ọ̀tì kí n tún fún ẹ ní nǹkan tí ò wúlò yìí. Wa hadha Thabit ibn Qais èmi wà lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ ìwọ Thabit ibn Qais lélẹ̀ ìṣubú kan ní yóò máa dá mi lóhùn òun ló wá represent mi ànábì mú wá bí ẹni tí ó wá represent ànábì òun gbogbo tánàbí wa lọ káàkiri tàbá ń rí tánàbí wa tí ó lọ ṣe wáṣí fún àwọn àlìjànú ta ló mú dání Abdullahi ibn Mas'ud Umaru lọ́pọ̀lọpọ̀ gbà yóò tẹ̀lé ànábì òun gan nínú bẹ́yà sọ̀rọ̀ akọ́bà òun lóhùn lòun gbẹ́wọ́ ànábì sókè báyìí táwọn èèyàn ṣe bẹ́yà fún ànábì ìjọ làwọn ànábì kóbìnrin lọ ṣe iṣẹ́ ìsìn rí tálẹ́ fi ti yín jọ so wá kóbìnrin wá fi ń jáná sí ìyẹn náà wọ́n bẹ̀ẹ̀ sí ní gbọ̀n wọ́n bẹ̀ẹ̀ sí ní kàkàwùkà. So ṣé Islam lélẹ̀ ìranù ni so wí nísìn obìnrin lè jẹ́ àfá àgbà nílùú tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àfá àlú gan ló ní ìmọ̀ jùlọ ló ní ìmọ̀ ẹ̀sìn jùlọ gẹ́gẹ́ bí ìyá Aisha radiyallahu anha. So tẹ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfá ìlú gan ìmọ̀ wọn gan ó ṣe déédéé pẹ̀lú obìnrin yẹn àbí kó má tẹ̀ ètò. Ìyá Aisha ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń kọ̀rẹ́tì ìgbà míì yóò sọ pé Abdullahi ibn Mas'ud tó sọ yìí kò rí bẹ́ẹ̀ Abdullahi ibn Umar tó sọ yìí kò rí bẹ́ẹ̀ ìgbà míì wọ́n sọ pé sàbí kan sọ báyìí Aisha ní shabatumuna bilkilabi wal humur. So àìmọ̀ ìgbà tí ìyá Aisha máa ń sọ pé nǹkan báyìí kò rí bẹ́ẹ̀ sọ́kàn gbà ìyá Aisha correct ìgbà míì tẹ̀kẹ̀rẹ̀ ìyá Aisha ò ní correct ṣùgbọ́n àgbà àfà ni wọ́n láàrin àwọn sàhábì torí ọkẹ́kọ̀ọ́ ọ̀dà nàbì gan ìyàwó nàbì ni wọ́n tọ́sí wà pẹ̀lú nàbì lọ́pọ̀lọpọ̀ gbà. So irú wọn
wọ́n kọ́ àwọn sàhábà lẹ́kọ̀ọ́. So kò sí tó burú mi bá jẹ́ àgbà kóhun náà kọ́ àwọn ọkùnrin lẹ́kọ̀ọ́, kò sí tó burú bẹ́ẹ̀ bá ti bàjẹ́ sí pé ní kọ̀rọ̀ àbí ó kò múra dáadáa àbí ó ń bó ṣe ń sọ̀rọ̀ ó ń sọ fìtí náà tó bá jẹ́ pé ẹ̀kọ́ ìsìn ló ń kọ́ wọn tó sì jẹ́ pé ó wà nípò àgbà àfà nílùú, kò sí tó burú bẹ́ẹ̀. So ṣùgbọ́n tó bá tó ń ti bó tó bá yẹ kó bìnrin tẹ́ pé àfà ni ṣùgbọ́n táwọn àfà àgbà tó ju òun lọ tẹ́ pé nídìí tiẹ̀ nígbà táwọn àti àwọn àfà àtọ́jọ́kùnrin tiẹ̀ tó lè yẹ pé ìmọ̀ tiẹ̀ gan ò tó táwọn àfà yẹn. So kóhun kọ́ wà fáwọn obìnrin ẹgbẹ́ àbáwọn ọkùnrin mi tó bá fẹ́ kí ó lọ́dọ̀ ẹ̀. Èyí táwọn sọ pé òun náà lè bọ́ta sí orí TV àbí sáyé irú ìtẹ́pẹ́ àgbà ni nínú mọ̀ ìyẹn là ń sọ. Ṣùgbọ́n eléyìí sì ń fẹ́ Ajanasi lásán nífa, kò sí òun ló fẹ́ kọ́ alẹ́kọ̀ọ́ ó fẹ́ Ajanasi lásán. Kò wá sọmọ kí ọkùnrin mọ́ nínú àwọn ọmọ kí oyin. So ẹkọ̀ fẹ́ àwọn ọmọ òṣà mú ìranù lẹ̀. Kí ló dé pé ẹkọ̀ ṣàfẹ́ mú ọ̀sọ̀ ẹ̀sìn Ọlọ́run di eré di àwàdà. Alladhina takhazu dinakum huzwan wa la'iba. Àwọn tó mú ẹ̀sìn yín lérí Ọlọ́run ní ká má mú wọn ní ọ̀rẹ́ ayò. So àwọn tó mú ẹ̀sìn wa lérí láwọn Yahudi àti Nasara Ọlọ́run ní ká má mú wọn ní ọ̀rẹ́ ayò. Tó bá yẹ pé inú mùsùlùmí wá ń kọ́ ṣẹ̀wọ̀n pẹ́ṣẹ̀ ńlá nìyẹn nígbà tẹ́ pọ́lọ́run ti sọ pé àwọn tó mú ẹ̀sìn wa lérí náà Yahudi àti Nasara tọ́kọ̀ ẹ̀sìn wa di eré àti àwàdà Ọlọ́run láàdúrà mú wọn lọ́rẹ́ ayò. So mùsùlùmí tó wá tí wọ́n á ṣe bẹ́ẹ̀ nǹkan tóun tó wá jẹ́ mùsùlùmí tóun tó wá pẹ̀sìn tiẹ̀ lòun wá mú ṣeré ṣe ọ̀pẹ́ lẹ́sẹ̀ ńlá lòun ẹ̀sìn tiẹ̀ tí wọ́n á ṣe lò wá fẹ́ sọ dèrè nígbà tó pé àwọn tó gbà ìgbẹ́nu ẹ̀sìn yẹn gan tó sọ dèrè tó pé a lè kéka fún excuse pé àìgbàgbẹ́nu ẹ̀ ni Ọlọ́run àdọ̀rọ̀ mú ọlọ́rẹ́ ayò ìwọ tó wá lò gbàgbẹ́nu ẹ̀ tí wọ́n kí olórí mùnáfíkì ni wọ́ sọ pé ìwọ gan lẹ́ka mú lọ́ta number 1 ká tó máa wọ̀nyẹn lọ́ta ká fọ ṣe ọ̀tá number 1 ká fọ àwọn ẹ̀ṣẹ̀ ọ̀tá number 2 torí ìfẹ́ sí Ọlọ́run ṣàwádà ìfẹ́ sí Ọlọ́run ṣe rí lélẹ̀ kí ni iṣẹ́ wo làwọn obìnrin ṣe kí wo lọ́fẹ́ kan sí tákùnrin táwọn ọmọkùnrin ò lè kà ṣé wọ́n lọ́n ṣe ní ká dáàbò bo àwọn obìnrin wa nìyẹn. Lẹ́yìn náà ṣe bí ìbẹ́ ẹlẹ́hà la mọ àwọn ìyàwó tí yín sí ẹ̀yin Zumura káàtẹ̀sẹ̀ pàwọ́ sí ẹ̀hẹ́hà kò bá tún sàn díẹ̀ ẹ wá mú ìjà pínpín kan ìjà fẹ́lẹ́fẹ́lẹ́ kan tẹ́gbẹ́ tó yẹ pé tẹ́gbẹ́ máa fẹ́ jù gan sìn iṣẹ́ jíjà pé òun fẹ́ ṣe kò ní ṣe mọ́. eléyìí náà clear ẹni tó bá clear sí eléyìí náà kò ní ìka rojọ́ jìnnà yóò mọ̀ pé ìrẹ́gbẹ̀ òṣì ìbánu àdáadáa náà àwọn Zumura yìí náà akọ̀ máa ń fi láàlì yẹn dísìfì àwọn èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀daràn gidi ni wọ́n gbọ́n sínú pé wọ́n ń pààyàn wọ́n fi hàn ṣòwò wọ́n ṣe jẹ́ lórúkọ jálàbí wọ́n á sì bẹ́nu àwọn oníṣìnà alágbèrè tẹ́ pé àgbèrè wọn ó ní agbára fa bẹ́ẹ̀ náà lọ́sọ̀rọ̀ bá ṣe rí àwọn kan náà tó ń jójó òfò kan níta tọ́nà àwọn ṣe iye àwọn ṣìnàwó àfa àtẹ́lẹ̀ àwọn jó tó ń kó mọ́lẹ̀ tó ń fàyà gbára wọn báyìí kí láǹfààní láàlì tẹ́wá wí àtẹ̀hátẹ́há so ọjà ọ̀daràn gan àwọn kìíní ẹ̀ àfa Labeeb mẹ́sẹ̀jì ní fún yín ṣé ẹ yẹ kẹ́ bá àfa ìwé lórí rubbish tó ṣe mímọ̀ kẹ́ máa ń dá sáwọn nǹkan báyìí onísùnà lẹ́kọ̀ọ́ ṣe ní problem pẹ̀lú kọ́ lọ́n fi yín mọ̀nà ṣùgbọ́n lórí àwọn nǹkan báyìí mọ̀ pé ẹ̀ kì í gbà ẹ nítara fẹ́sìn èmi tẹ́tẹ̀lẹ́ láti ilẹ̀ mo fẹ́ràn yín gbàtẹ́ bẹ̀ẹ́ sí kọjá èyí tẹ́ ń bó onísùnà ní làwọn pé ó yẹ ká máa correct yín la ṣe ń correct yín mẹ́sẹ̀jì ní fún yín ẹ sọ lórí ọ̀rọ̀ yìí ẹ má yẹ káwọn ní eléyìí ní láàlì fẹ́kì ẹ má yẹ kó fi dọ̀tí yín gan eléyìí rubbish lélẹ́yìí kò ní ìtumọ̀ nínú Islam ò mọ eléyìí Islam bari min hada Islam bọ́sẹ̀ lórí eléyìí ò ṣe Islam òṣì lélẹ̀ àti àdánù ọ̀nà ṣèitán lélẹ̀ kálá kó dáhùn kó láàbí wàdàwàdà kó lọ́wọ́ ṣèitán kó sì fi wá rìn lórí òdodo. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.